Ẹ̀yin tèmi, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí, ẹ káalẹ́. Adẹ̀kú òjò wẹ́líwẹ́lí tèmi o. Òjò tí wá ní òjò yìí máa jẹ́ fún gbogbo wa o. Lágbára Ọlọ́run, ara máa tù wá. Ara ò ní ní wá, ara ò ní ní àwọn ọmọ wa. Orúkọ tèmi o kò yí padà. Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́. Ẹ̀yin tèmi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa kọ́ wo fídíò mi, ẹ subscribe. Ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn, ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí. Ògo yín máa búyọ ni, ògo ọmọ yín máa búyọ ni. Lágbára Ọlọ́run, ọdún tó ń lọ sópin gbogbo wa ní bọ́dún lọ, ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe o. Ẹ ṣé. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́. Mo kàn fẹ́ yọ ọ̀rọ̀ kan ni. Màá dẹ̀ tún sọ ọ̀rọ̀ míì. Ọ̀rọ̀ tí mo kọ́ fẹ́ sọ ni, èmi ò mọ ilé ayé tá a wá tó jẹ́ pé gbogbo nǹkan ti wa ìlara, àjàjà wa Yorùbá a ní ìlara débi pé èmi ò sí nínú wọn o. Ọlọ́run má jẹ́ kí n ní ìlara ọmọlàkejì mi. Torí bí mo ṣe wà yìí, bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹni tó bá mọ̀ mí dáadáa, ẹni kò ń jọ mí lójú. Torí mo wò pé ilé ayé yìí kò sí kan tá a mú wáyé, kò dẹ̀ sóhun tá a máa mú lọ. Mi ò lè máa rí ọmọlàkejì mi kíyà máa jẹ́ kí n máa fi ṣe yẹ̀yẹ́ láyé. Àwọn èèyàn mọ̀ mí, mi ì mọ̀ ṣe. Tí n bá rí mọ̀ pé ìyà ń jẹ gan, kódà ìgbẹ́ gan ni mo tún máa sún mọ́ ẹ kí n lè rí pé màá ṣe ìrànlọ́wọ́ kan àbí méjì fún ẹ. Bí èmi ṣe máa ń lo ilé ayé tèmi nìyẹn. Mo dẹ̀ kórìíra ẹni tó bá ní ìgbéraga. Mi ì tiẹ̀ ń súnmọ́, mo bá mọ̀ pé onígbéraga. Torí bẹ́ẹ̀ lẹ máa fi rí mi pé mi ì ní ọ̀rẹ́, mi ì ní ọ̀rẹ́. Ẹ̀ẹ́dẹ̀ lè má rí mi pé mo ń bẹ́ kiri, mi ì fi bẹ́ẹ̀ ṣe rí mi. Láàárín ọdún kan mo lè má lọ patí ju ẹ̀méjì lọ. Mi ì ṣe ẹni tó láìka afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Lójú mi ẹ lè máa wò pé ojú mi jọ ojú ẹni tó bí. Mi ì ṣe ẹni tó ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Lóòótọ́ Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi, kí tó sọ fún yín. Iṣẹ́ clearing agent lèmi ń ṣe ní Àpápá. Mo dẹ̀ ti ń ṣe iṣẹ́ yìí sí. Ọmọ tí mo ń tọ́ nígbà tí mo ṣe iṣẹ́ yẹn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kóun náà bí tiẹ̀ kí n bá tọ́. Ọmọ yẹn ti wà ní yunifásítì nsìn. Kẹ́mi mọ̀ pé à ń ṣe ọmọdé nínú iṣẹ́ yìí o. À ń ṣe ọmọdé, à ń ṣe kókó o. So mo wá wo àwọn nǹkan tí wọ́n wáyé ìlara tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn bí ìlara. Àwọn nìkan ni Ọlọ́run dá iṣẹ́ clearing agent yẹn fún. Àwọn nìkan lójú tiwọn, àwọn nìkan ni Ọlọ́run dá iṣẹ́ clearing agent yẹn fún. Níṣẹ́ clearing agent tó yẹ pé èèyàn tó wà ní ọ̀dọ̀ wa lásán, kọ́ máa sọ airport, kọ́ máa sọ Port Harcourt, kọ́ máa sọ àwọn Ìkútọ́nu. Àwa tá a wà ní iṣẹ́ yẹn, à ń ṣe kékeré, a pọ̀. Kí ẹ̀yin kan wá máa sọ pé àwọn kan wọ́n ṣe kẹ́ máa fẹ́ fi ẹnu bà ọmọlàkejì yín jẹ́. Ẹ ti ṣí o. Ìwọ tó bá ń lérò pé o lè wá bí wá máa brag, máa ṣe gbogbo ẹ̀, ó ti ṣí. Iṣẹ́ náà fún mi tí mo ń ṣe iṣẹ́ clearing yìí, nǹkan tó náà ti ipasẹ̀ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So mi wá lè rí ẹnìkan, èèyàn lásán, èkejì ajá, olójúbójú màdùn kan tá a máa sọ pé àwọn kan ṣe kinní kan, àwọn kan ṣe kinní kan, kóró gbáún lẹ́nu ẹ. Ibi tí Ọlọ́run bá mi dé nídìí iṣẹ́ yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láàdọ́ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ clearing yẹn tèmi tẹ́ ń wò mí. Mi rò pé mo múṣẹ́ mi mọ́ rí. Lẹ́yìn pé ká taṣọ, bí mo ṣe wà, mo ń taṣọ, mo ń ta jewelries, mo dẹ̀ ń ta ago. Bí mo ṣe rí mi, mo ń ta dáadáa, mo ń ta mọ́ iṣẹ́ yẹn. Bọ́ mi fi ọjọ́ kan fi iṣẹ́ clearing lẹ́ẹ̀rí lọ ṣiṣẹ́ mi. Nǹkan tí ò wá yé mi ní ọ̀rọ̀ àwọn olórí burúkú onílara àyìn tí olójúbójú ọ̀bọ ní ìmọ̀ ọkọ tó wá ní ẹ́ lára o. Ní ìmọ̀ ṣòro tó ń bẹ́ o, èmi àti ò ń ṣiṣẹ́ kan náà o. Ní ìmọ̀ ṣòro tó wá bẹ́ onílara àgbàlagbà olórí burúkú. Tí wàá wá sí bí wàá máa fọ ẹnu bà iṣẹ́ àwọn èèyàn jẹ́, wàá níṣẹ́ titi ẹ ló dá. Ọjọ́ kan polówó aṣọ, ó ní aṣọ titi ẹ ló dá pé aṣọ ẹ̀ ò jọ àwọn kan tó máa ń wọṣọ ẹ̀ tó máa ń jó, tó máa jó ṣá ijó la rí. Kí ló kún ẹ̀? Ìlara ló máa pa ẹ́ o. Tó o bá fi lé tèmi, ó máa ṣì gan ni. Ó máa ṣì gan ni. Kó respect ọjọ́ orí ẹ.
èmi ò sí lẹ́ni tí Èkìtì lè mí o, mo máa ń sọ Èkìtì ni mí. Ṣọ́ ara ẹ, o bá ń wọnú sí gbọ̀n ẹ̀ lára, má wọnú sí mi lára torí màá wọ ẹ gbogbo ara ojú ẹ tó dàbò ojú ọ̀bọ yẹn gbogbo ẹ máa jóná ni. Ìmọ̀dò olójúbójú ìmọ̀dò wàá débi wàá máa brag ó bá lówó ní sápò rẹ ò bọ́yàn kankan náà kí ni ìṣòro ẹ? Ta ló kó bẹ́ẹ̀? Olórí burúkú ta ló kó bẹ́ẹ̀? Àgbàlagbà dàgbà má dání ta ló kó bẹ́ẹ̀? Àwọn tí mo ti iṣẹ́ mi lọ police station rí yíyan kó gbé mi lọ sí police station rí torí mi ṣe iṣẹ́ mọ̀gòmọ́gó. Ìwọ kan náà ló máa sọ wá ní àwọn ọ̀rẹ́ kan ló wá kó bá yín ẹ̀yin náà gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe náà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa. Jẹ́ kó rí pé o bá ń sọ indirect. Ṣé o pé ìgbà tí máa kọ́ bẹ̀rẹ̀ social media pé mo bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lórí Facebook yìí lórí íńtánẹ́ẹ̀tì ìwọ náà lé ẹnu ẹ gbọ́rọ̀ tó ń sọ indirect mo dẹ̀ fún ẹ jẹ. Má jẹ́ kúrò ẹ̀ wáyé mọ́. Ṣé tiẹ̀ kí n ṣe tèmi? Tó bá bọ́ta tó ń sọ indirect tí mi máa wọ ẹ mi ń yájú síyàn. Ẹni tó bá dẹ̀ jùyàn lọ mo máa fọgbọ́n gbọ́n máa fún wọn ní àpọ́nlé tiwọn. Jọ torí Ọlọ́run ẹ̀rọ tó bá ń sọ ẹ máa là á. Iṣẹ́ tèmi iṣẹ́ clearing ni mo ń ṣe. Gbogbo ọtí dájọ́ ni mo dẹ̀ ti wà níbi tí mo ti ń ṣe chat. Àwọn tó fún mi níṣẹ́ wọn lè gẹ́rìí sí mi ò ń bá ṣèyàn jẹ́ mi ì dẹ̀ ń ṣe ju ara mi lọ. Mo dẹ̀ ní òótọ́ pẹ̀lú nǹkan tí mo ń ṣe. Bí ọ̀rọ̀ ni mi ṣe rí bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tí mo ń ṣe rí. Mi ò ń ṣe nǹkan tó máa bà mí lórúkọ jẹ́. Bó ló ti wá náà tó lókù lọ́rùn. Wàá kàn máa sọ wọ́n ojú mi dáadáa o má kọjá àyè ẹ. Má kọjá àyè ẹ. Iṣẹ́ téèyàn ṣe téèyàn fi ṣe many things. Kí nǹkan á máa ń ṣe kí àwọn kan wo ni níṣẹ́ tí ro pọ̀ sí àwọn Yíbò gan mélòó lẹ fẹ́ kà? Kí wọ́n kọ́ á máa sọ pé iṣẹ́ kí wọ́n máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà kí ló ń pọ́nlé nínú iṣẹ́ náà? Ṣé bí iṣẹ́ ìṣerí nígbà tá a kọ́ wọ ọnú ẹ̀rẹ́ léyìí àwọn ọmọ tó dé lẹ́yìn wa gan òun mọ ọkọ tó ń gbé ṣe ni tó wá jẹ́ pé wá ní ẹ lára tí láyé wá ní ẹ lára tó wá sọ lẹ́dá àwa ẹ̀ lọ tó wá ń fẹnu bá àwọn kan jẹ́ ìwọ kan lórí bá wa máa fẹnu kún rẹ̀ lé wá máa fi ẹnu bá àwọn kan jẹ́ ọjọ́ tó bá dẹ́kun àti bànìyàn jẹ́ Ọlọ́run máa bẹ̀ẹ́ jẹ́ tilétilé. Stop ẹ̀ kó dá. Bẹ́ẹ̀ni ṣe wà mí ò ń bàyàn jẹ́ iṣẹ́ kan fi lọ lẹ́jọ́ mẹ́ta ẹni yẹn ó gbaṣẹ́ ẹni yẹn 5 months níwájú Ọlọ́run àti yàn. Máa dẹ̀ fẹ́ iṣẹ́ ẹ̀ lọ mí mo dẹ̀ wò ó pé kí ni mo lè ṣe wọ́n jẹ́ wọn ni wà á ti wá sábà sí wà tí wàá bẹ̀rẹ̀ sí máa fẹ́ ni ẹ wá rough. Ìwọ nìkan ló mọ́ ìwọ nìkan ló lówó kò dẹ̀ sẹ́ni tó bẹ̀rẹ̀ jìyàn ó lówó ni èmi ò lówó ṣùgbọ́n mo dúpẹ́ ibi tọ́lọ́run sì mí délé ni mi ì lówó but mo nẹ́jẹ̀ náà mo dẹ̀ dúpẹ́ ibi tọ́lọ́run sì mí dé pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ì tọrọ jẹ èèyàn kò dẹ̀ sọ pé kíní gbogbo nǹkan tí mo ń ṣe èèyàn kò dẹ̀ sọ pé òun ló ń fún mi lówó tí mo fi ń ṣe iṣẹ́ náà ni mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run dẹ̀ jẹ́ kí n gba ibi iṣẹ́ lọ sẹ́wọ̀n rí èèyàn ò tì mí mọ́ lémi ìtìyàn mọ́ lérí so ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin tẹ́ wá sórí iṣẹ́ mi rẹ̀ pé ìbàjẹ́ ẹ̀ lẹ́ wá ń wá clearing agent níṣẹ́ tèmi mo tún sọ fún ẹ̀yin tẹ́ fẹ́ fún mi níṣẹ́ 08022111530 iṣẹ́ tèmi nìyẹn clearing agent ẹ bá dá pàpà ẹyẹ méjì òun já ṣá so abáró lórí burúkú kan tó ń fẹnu já wáyà tó ń ṣojú bójú wèrè tẹ́ pé ọ̀rọ̀ tí wọn ojú kọ́ máa ń bọ́ ọmọlàkejì wọn jẹ́ èmi ò sínú ẹni tó lè bàjẹ́ oníwọ̀ kan jẹ́ bákan àwọn kan jẹ́ bákan níbo ló ti ń bọ̀ tó lókùn lọ́rùn ó mọ̀ mí rí ni ó mọ wọ́ọ̀tì mi ni èmi ò máa rú eléyìí o ìlara òun ló máa bá tiẹ̀ jẹ́ ìlara ní ikú ń wù ẹ̀ náà àwọn kan náà ló máa sẹ́ǹdẹ̀ sí mi tó ní mo mọ̀ pé ọ̀rọ̀ ọ̀bá táyé mu bí ẹni tó ti ní skọ́nskọ́n lórí bẹ́ẹ̀ ló ṣe máa ń sọ̀rọ̀ so mi àwọn kan lójú sí mi pé èmi ló ń bá mo ní ẹ̀ kò lè bí èmi wí kò lè bá èmi wí bọ̀ kí máa sọ kó má dàbí pé kínní mo sọ tèmi nìyẹn o wà láyé ẹ kí n wà láyé mi oníkálukú ló mọ nǹkan tó ń fọwọ́ ẹ̀ ṣe o jọ torí mo bẹ́ẹ̀ ni fún ọjọ́ orí ẹ̀ lé kó yà fún mi ó bá fẹ́ sọ̀rọ̀ kò sẹ́ni tó dìyàn lọ́wọ́ mú ọjọ́ kìíní àná ìwọ iná ni tó máa sọ yín direct síyàn àwọn kan tí gan ká ní táwọn á ń ṣe ṣáàtì owó yìí ó yẹ kó lọ máa fi sí kóló o mọ̀ mí rí o mọ̀ àpò mi o mọ̀ nǹkan tí mo ti gbélé ayé ṣe ẹ bá tẹ̀ ti ríyàn báyìí gbogbo èèyàn nìyà ń jẹ lójú yín ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ ní apá àti bẹ̀yẹn jàre mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀kọlọmọ ẹ̀mí ọ̀kọlọmọ ṣé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní barúkọ ara yín jẹ́ ẹ̀yin àfáà yìí níṣe ni ẹ ní àròjinlẹ̀ ò tó
bá tó ni kì í ṣe irú àsìkò lé ẹkẹ máa jà ọkọlọmọ kì í ṣe irú àsìkò ní kẹ máa jà ọjọ́ mẹ́ta ó pọ̀ ọ̀rọ̀ yín wà ní court wọ́n ní ọ̀rọ̀ Saheed wà ní court ìgbẹ́lẹ́gùn ẹ̀ṣẹ̀ wà ń lé ló ṣe wà ń jáde lójoojúmọ́ ẹ wá ń parọ́ oríṣiríṣi ìgbà kan lẹ gbéyàn kan tí Saheed gbé orílẹ̀ ọyàn ẹ̀ tó gbórílẹ̀ ọyàn ẹ̀ báyìí gbogbo ẹ̀ náà irọ́ ni ẹ̀hán ti pè wọlé ní ìyàwó Saheed ló sọ pé kinní kan èmi ò bìlífì irọ́ ni kò lè jẹ́ bẹ́ẹ̀ mọ̀ àwọn èèyàn wọ́n máa mọ bó ṣe máa ń parọ́ mọ́ra wọn lórí íńtánẹ́ẹ̀tì bóyá ọ̀dọ̀ gbéyàn kan jáde wọ́n ní kó ṣe bí ìyàwó Saheed mí mọ́ ó ìyẹn ò kàn mí ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún ọ̀kanlọ́mọ ni wípé eléyìí ò tọ́ sí ẹ̀ nǹkan tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ yìí ti wà ní kọ́ọ̀sì sí ló yẹ kó dúró kó dájọ́ náà eléyìí tó wá ń jáde lójúmọ́ tó ló fẹ́ fi èèyàn kan pọ́pùlà ni pé ó fẹ́ ṣe kinní kan ni pọ́pùlà orí Facebook kò já nǹkan kan o kò já anything níṣẹ́ lẹ̀ bá fi ọgbọ́n orí ṣe é torí ẹ̀ ń tú ara yín síta lélẹ̀ ẹ̀ ń tú ìdí ara yín síta ó tún sọ Sunday Igboho fún ẹ lóògùn ó déta ó dànù lẹ́nu ẹ kí ló gbà fún kí ló gba oògùn lọ́wọ́ ẹ̀ fún débi pé ó wá déta ó wá dànù gbogbo kò sẹ́ni tí ò mọ̀ ẹ́ pé irọ́ ló ń pa ìjà ló dé tó ní dòwe dé ọmọkùnrin tàdé ń sọ táwọn pè ní Sunday Igboho yìí kò fìgbà kan sọ fún yín pé àáfàá lòun o kò dẹ̀ fìgbà kan sọ fún yín pé wòlíì lòun òun ń ṣe oògùn kò dẹ̀ fi oògùn ènìyàn lára àti láti tó ti gbá àwọn àáfàá wá tó ti gbá àwọn pásítọ̀ tó ń ṣèkà tó ń pamọ́lá kejì wọn lẹ́kún wọn ò tí ì dárúkọ Sunday Igboho nú ẹ̀ o nǹkan tá a máa gbọ́ nǹkan tí Sunday Igboho ṣe ni wípé báyá wọ́n bá gbalẹ̀ wọn Sunday Igboho máa bá wọn gbalẹ̀ wọn tó bá ṣì tiẹ̀ Sunday Igboho máa ṣe á rí i pé òun kọ̀yà fún ẹ nǹkan tá a gbọ́ orúkọ Sunday Igboho fún nìyẹn o gbogbo ilé tẹ́ wọ́n ń ṣe yìí Sunday ọ̀kanlọ́mọ ṣebí nǹkan tí ó ní Saheed ṣe tó wá ń yẹ̀yẹ́ tó inú ẹ̀ ń dùn òun ló fẹ́yàwó mẹ́fà àbí méje èèyàn lè fẹ́yàwó mẹ́wàá kò payé ọjọ́ tí wọ́n sọ ti àfáàlù Fúlàní tọ́nà ó ṣe kinní kan pẹ̀lú ìyàwó ọba oníkàngbàgbé ẹ̀pá ayé ń ṣe irú ẹ̀ ó ṣe wá mú ilé ó ṣe wá mú kọ́kọ́kọ́ tó wá di nǹkan tẹ́ pé ẹ̀ wá mẹ́nu kúrò ń bẹ̀ tó wá di nǹkan tẹ́ pé wọ́n wá mẹ́nu kúrò ń bẹ̀ èmi ò sọ pé bí Saheed ṣe ń ṣe yìí ò kó ṣe ń bú àwọn èèyàn ó dá mi ò support ẹ̀ ṣùgbọ́n ó tún wá sọ̀rọ̀ kan P&P ọ̀dọ̀ ẹ̀ mo ti gbọ́ tó ní pé kó má dá sọ̀rọ̀ mùsùlùmí jọ torí Ọlọ́run ìyá tí ó lọ sọ́dọ̀ àáfàá kan nù yín tó ń sunkún tó ń sọ gbogbo ẹ̀ tó ní òun lọ sọ́dọ̀ àáfàá kan ó mú kọ̀ọ̀kan ó lọ fi ṣe nǹkan àtìgbẹ́láyé wọn ò ti dáa àgbẹ́láyé àwọn ọmọ wọn ò ti dáa Christian ni woman yẹn náà Christian ni woman yẹn so a ní right láti dá sí anybody ló right láti dá sí so ògbélé tó ń jáde ẹ̀kọ́ tí ẹ ń yẹ̀yẹ́ ara yín ni ẹ wọ́n ti fẹ́ sọ ara yín di yẹ̀yẹ́ lórí Facebook yìí ẹ ti wá fẹ́ sọ ara yín di ẹni tí ò ní value táwọn èèyàn ò tiẹ̀ ní fún lápọ́nlé ẹni tí wọn ò ní fún ní respect ẹ ti wá sọra yín dìbẹ ẹ wá tú síta bí eṣú ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bá kù gbé ọ̀rọ̀ burúkú òun náà sọ pé òun lajú pé oríta èmi ọmọ yìí kò ń ṣe bí wọ́n ṣe ń ṣe yìí ọmọ yìí kò ń ṣe bí wọ́n ṣe ń ṣe ó ti jábọ́ jù ibi tó tún jábọ́ lòó tún lọ ń dárúkọ àwọn MC kan kò ṣe kinní kan ó ti ń jábọ́ jù Ọ̀kanlọ́mọ dẹ́ẹ̀dẹ́ẹ̀ ilé ayé ibi ń tì ní dẹ́ẹ̀dẹ́ẹ̀ ibi tó yẹ kí ọ̀rọ̀ yẹn ti níyànjú lélẹ̀ but ó fẹ́ fọ́ lójú bóyá òde ẹ̀rọ pé tó bá ń ṣe báyìí Saheed á dákẹ́ bó ṣe wà yẹn Sunday Igboho òun lò ní dá sọ̀rọ̀ yín mọ́ mo fi Ọlọ́run bẹ bàbá yẹn tó bá rí fídíò ìkan yọ ọ́ lọ́rọ̀ yín kó má dá sọ̀rọ̀ anybody ẹ̀yin muslim yẹn wọ́n má dá sí kí ṣe gbọ́ muslim àwọn mùsùlùmí kan tó dáa tẹ́ pé wọ́n gbàgbọ́ tó dẹ̀ máa pọ́nyàn lè tó dẹ̀ tó ń tẹ̀lé nǹkan tí Kùránì sọ bọ́tẹ̀ ẹ̀yin kan tẹ́ pé gbé ayé wá sórí social media yìí èmi ò understand yín mọ́ kí má ẹ má dá sọ̀rọ̀ yín mọ́ kó fi Saheed kẹjọ máa lọ yanjú ẹ̀ ó tún wá sọ nǹkan tí wà àtẹ̀yàn sọ ó rìkọ́dù ẹ̀ ó wá tún play ẹ̀ ìwọ dẹ̀ ló pe máa yẹn Ọ̀kanlọ́mọ ìwọ ló ń pè àwọn èèyàn kiri náà wáyé tó máa fi máa ṣe báyẹn so pípẹ́ tó ń pè wọ́n kiri ni pé kò lè máa rìkọ́ọ̀dì wọn kó wá dọjọ́ ọ̀rọ̀ irú ọ̀rọ̀ báyìí kó wá máa play ẹ̀ irú
ìwà báyìí ò dá o, irú ìwà burúkú tẹ́ ń wù yìí kò tiẹ̀ tọ̀nà rárá. Ṣé bí Ọlọ́run ṣe kọ́ yín nìyẹn? Ṣé bí Kùránì tí yín ṣe kọ́ yín nìyẹn pé ókè ẹni tí irú ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ tó náà mú kọ̀ọ̀kan lọ fi ṣe nǹkan tó ẹ́ pàtìbẹ́ ní ohun làlùyọ, kò sínú àáfàá kan tó wá síta kó wá sọ nípẹ̀. Àmọ́ àti ìdìbí tí wọ́n ti sọ pé àáfàá ṣítù pé ó pààyàn rí, àmọ́ àti ìgbọ́gbó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́yẹ̀ tí sọ pé ó pààyàn o, àdẹ̀ tí gbọ́ pé ó lùyàn jìbìtì pé ó ṣe 419, àdẹ̀ tí gbọ́ pé ó dóyàwó èèyàn. Nǹkan tóun ṣe ni pé nǹkan tóun sọ pé òun tú àṣírí àwọn àáfàá ẹlẹ́bọ tá a dẹ̀ mọ ìkòsíàn tó kàn wá. Nǹkan tóun yìí sọ nìyẹn o, ẹ̀yin ò dẹ̀ fẹ́ kó sọ nìyẹn. Nígbà tó lọ́dẹ̀ ti dé kóòtù náà ti máa bá yín yanjú ẹ̀, kí wọ́n ṣe pé ìgbẹ́ ń lé egungun wọ́n máa le òṣèwà bẹ̀rẹ̀ nígbà tó ti rí pé wọ́n ti tì mọ́lé àbí kò ní lẹ́nu ọ̀rọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Tẹ́ ẹ bá ń fà á, ìgbà tó bá yá àwọn ayé gan wọ́n sọ yín di ẹni yẹ̀yẹ́. Wọ́n pa àwọn wo ni? Ṣé bí èèyàn ní Oríyọmí Hamzat, ṣe bí mùsùlùmí ni bọ̀bọ̀ yẹn, ẹ wo àrà tó ń dẹ ẹ̀yin náà ẹ ṣe máa fi lé ayé yín kẹ́ fi Kùránì yẹn kẹ́ fi tú ayé ṣe. Ẹ wo máa yẹn Oríyọmí yẹn, kò sígbà tí mo lè wo fídíò máa yẹn mo máa ń ṣàdúrà fún un. Kò sí fídíò ẹ̀kan tó ṣe tí mi ń ṣàdúrà fún. Ṣe bí èèyàn ní ìgbà tí wọ́n fẹ́ jáde tó ń fẹ́ káwọn èèyàn mú ẹ̀yìn, ó yẹ kí wọ́n náà wá kó má ti wá pẹ̀lú ọ̀bọ jáwùrà. Ókè ó jáde ní ìsìn ó tún ṣe bí ti Saheed, ó jáde ní ìsìn òun ṣe bí ti Saheed lójú ara ẹ ní ìṣòro pé ó ń gbèjà àwọn àǹfààní yẹn. Ó gbèjà àwọn àǹfààní yẹn, ó gbèjà wọn. Ṣé bí Kùránì ṣe kọ́ yín nìyẹn pé tí ẹ bá ń jà ó yẹ kó jẹ́ olùlàjà ni. Bó ṣe ṣe gbogbo àwọn fídíò tó ń play yẹn adẹ̀rípò rẹ̀ fẹ́ ṣe lóòótọ́, ṣùgbọ́n ó tó stage kan wá wò pé opportunity nìyẹn láti fi popular orí Facebook kò jáwó kò já nǹkan kan ní Nàìjíríà wa yìí. Kí wọ́n kóyàn 100 lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa réyàn 3 tó máa wo Facebook. Àwọn tó jẹun kánú tó ń yó àwọn ló ń wò. So ní irú òkìkí orí Facebook èmi kò já nǹkan kan torí nǹkan tó fẹ́ náà rẹ̀ sọ nìyẹn. Àdẹ́ẹ̀dẹ́ ń bú Sunday Igboho. Mélòó ni Sunday Igboho ti wá sí online tó ti wá bú Saheed tó ti ṣépè fún. Mo rántí ọjọ́ kan lọ online báyìí ló ti ń ṣépè pé má gbọ́ àwọn bàbá yìí mọ́ fún àwọn bàbá yìí lẹ̀ náà. Nǹkan tó ní wọ́n ń ṣe oògùn nǹkan àbáláyé lélẹ́yìí wọ́n fi ṣe ká fún wọn lẹ̀. Ìyẹn jẹ́ ọjọ́ kìíní tí mo gbọ́ yẹn. Ọjọ́ tí àǹfààní ọmọ Musa náà ṣe wá sí the same thing náà ló sọ. Ṣé ọmọ Sunday Igboho ni Saheed ni? Ṣé òkè kó wá lọ pa? Ọmọ téèyàn bínú gan ìwọ̀n bó bá ti sọ tí ò gbọ́ wàá fi ilẹ̀ ni èèyàn lè pa. Because àwọn ọmọ téèyàn bí kó bá ti sọ tí ò gbọ́ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá yá á di ọmọ má pa rẹ̀ má pa mí má pa tó bá yá á di ọmọ má pa rẹ̀. Kò lè ṣe ju bó ṣe ń ṣe ẹ lọ. Ẹ mọ̀ nǹkan tó ń bá sọ ní kọ̀rọ̀ ni. Gbogbo ohun kìíní ẹ wá fẹ́ mọ̀ọ́mọ̀ dalẹ̀ lórí. Tọ́lọ́run bá wò ó pé oore ló ṣe fún yín, Ọlọ́run á dá ẹjọ́ yẹn á dá láàrin ẹ̀yin tẹ́ ń ba orúkọ máa yẹn jẹ́. Ọjọ́ tó dẹ̀ wá ta tó wá sọ pé kó máa bú yín lọ, èèyàn lọ gbà yín kúrò ní court. Máa ìdò dẹ̀ ń ṣe eré èèyàn bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ló máa ràn lọ́wọ́ tó pé kì í ṣe Saheed anybody tó bá pè á lọ gbà wọ́n lẹ̀. Ó dẹ̀ lọ gba Saheed ilẹ̀ ní gbogbo àǹfà tó jáde fún Sunday Igboho gan ọ́n ju 10 lọ tó bẹ̀rẹ̀ sí ní bu. Ìbínú yẹn ló fi jáde ló fi pè sí ṣáàtì ti máa tó máa ń ṣe aṣáàtì ṣọlẹ̀ ló fi pè sí online ló pè sórí ṣáàtì ẹ̀ lórí ṣó tí máa ń ṣe pé báyìí bọ́ wá rojọ́ yẹn inú bí máa yẹn lọ́jọ́ yẹn ló fẹ́ pé òkè òun tẹ̀ máa ní kó máa bú wọn lọ ṣó mí ni ẹ̀ ni kò mí ni ẹ wá bẹ̀ sí gbogbo eléyìí ajáde á sọ̀rọ̀ sí tọ̀wọ́n ajáde á sọ̀rọ̀ sí irú eléyìí ò dáa gbogbo yín dẹ̀ ní máa ẹ sọ ó sọ ọ́nù ṣáàtì kan ó ní jẹ́jọ́ òun máa jókòó ẹ̀yin náà lẹ́ máa lọ bá jẹ́jẹ́ torí bí ó dáa kéèyàn máa nígbéraga ńgbà míì gbélé irúkọ tẹ́ ṣe fún máa yóò máa kọ́yàn mí lọ́gbọ́n ó yẹ kéèyàn máa nígbéraga ńgbà míì irú eléyìí ní ìsìn yóò mí tó ẹ bá pé kò ní dáhùn mọ́ irú èdè tí ó ti ṣẹlẹ̀ ní àwọn èèyàn náà tún fi tiẹ̀ náà kọ́gbọ́n pé ọba gbà á lẹ̀ fáwọn eléyìí wọn ayẹyẹ yẹn àtìláàsì náà lẹ́ni tẹ́ ẹ jẹ epo ẹ̀ tẹ́ ẹ jẹ ẹyọ ẹ̀ ni wọ́n ọ̀kọ́lọ́mọ wá bọ́ tàlẹ́gbọ̀ ẹ̀ wọ́n á lé olóòfẹ́ popular ni olóòfẹ́ lókìkí orí kinní kan àsìkò ní tíwọ́n náà máa ṣe kinní kan bóná ti ń ṣe yẹn gbogbo àwọn tó náà ṣe nǹkan burúkú tó ní wọ́n fẹ́ ń pààyàn wọ́n lo ògo èèyàn ẹ̀rí yẹn sọ
ẹ̀yin tèmi ó ní agbára o, ó ní agbára. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní èní. Ẹ ṣé, mo dúpẹ́. A tún pàdé ara wa ní Saturday àti Sunday. Ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ bá fẹ́